Africa Content TV. Ọ̀rọ̀ sọ́kà for the Nigerian youth àtàwọn àgbàgbà congratulations the Super Eagles. Àsìkò ayé o gbogbo ọmọ tó rà ká a máa ṣe celebration. Ọlọ́run tó wá pa fún wọn nílẹ̀ wọ́n ti kọ́ ní fáìlì sẹ́ni wọ́n padà orí fáìlà kọ́lé ìwé tó wá sílé kí bàtò tó kó dé kó ṣẹ̀dí Nàìjíríà. Ọjọ́ bí bọ́ ṣe ń lé àṣíwá ìgbèrò olúwàyẹ bí ìfòjì àbọ̀ orí orí púpọ̀ àìkún jẹ́ náà olúwọ́mọ́ Lagos lórí ọmọ aláàkìlẹ̀ ìjọ ó pọ̀. Bọ́lá ẹni ẹ̀ máa ń bá ṣe fún tọ́ba mọ́ lóore kékeré lóore lórí késekése kárí kásakásá ń bọ̀ fẹ́ẹ́ pọ̀ ní olóore ọlọ́pọ̀ wa èmi mọ̀ ọ́ lóore kí ni wọ́n ní èmi mọ̀ ọ́ lóore. Wọ́pọ̀ wọ́n lóore. Orí kíkọ́ ọlọ́mọ tẹ̀mí. Èmi náà kọ́ kíkọ́ lọ́jọ́júmọ́. Bẹ́ẹ̀ bá lọ́rẹ́ ọlọ́dún. Fi ìbọn yára kiri. Ẹ má ṣe ránṣẹ́ pé ìlú sójà ní ẹ ránṣẹ́ pé àwọn tó ń jagun àìlè lórí rẹ̀ o. Tó bá jẹ́ nínú ìtajagun òfurufú, wọ́n máa ń jà kàrà látọ̀kẹ́. Wọ́n sì máa ń lọ parachute. Ẹ má lọ jẹ́ pé yóò ẹgbẹ́ Nàìjíríà Air Force. Tó bá yẹ pé kájàkà abẹ́ ojú omi, inú omi ti sàlẹ̀ lọ́dọ̀. Káwọn ìdákẹ́kọ̀ọ́ títí lórí Nasarawa. Ẹ̀fẹ̀ Nàìjíríà lèmi. Tó bá jẹ́ nípa sílù, káwọn gbogbo kọ̀ọ̀ gbogbo black spot. Ẹ ò gbọ́dọ̀ lọ jẹ́ pé Nàìjíríà police àwọn sáà ní ẹgbẹ́ wọn. Ṣùgbọ́n tó bá yẹ lẹ́yìn kíkọ́. Kábà sọ̀rọ̀, kábà bọ́ọ̀lù jáde. Kábì sọ̀bọ̀ yẹn ṣe rí. Káàbì nínú àwọn ẹni inú. Káàpọ̀ pọ̀ pọ̀lù. Kó tó wá wọn. Kí gbogbo wa máa ń jẹ́. Wọ́n máa ń jẹ́ ènìyàn. Kó sì máa
àpèjẹ ọmọ bọ́lá òyìnbó ọ̀ṣun ìgbò. Àwọn ìpàdé ọ̀ṣun ìgbò nílé lóko òjò lọ́kọ̀ àgbàdo ṣé wọ́n ti yọ ọ́ sí mi. Èmi náà bá ń lọ ní ìdáwó ẹ̀ẹ́dẹ́gbẹ́ Èmi náà máa lọ ní ìdáwó. Èmi máa mú wọ́n bá wọ́n kà wọ́. Èmi máa mú ọlọ́wọ́ bá kú kú. Èmi yẹn bẹ́ẹ̀ 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 ìwé ká yẹn lọ bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ló pẹ̀ wọ́n sí. Làkúnlá bí èmi máa wú lé. Olùkọ́sọ àìwá iná. Èèyàn kan náà lọ tẹ́lẹ̀. Òun ni wọ́n á ẹ̀ka yọ̀. Ìyá tó ń wú jù lọ. Láti jẹ́ ẹ̀kọ́ bọ̀, ọ̀sán ẹ̀yẹ, òun láti jẹ́ ẹ̀kọ́ bọ̀. Nípa lórí òkè òjò kẹyẹkẹyẹ, àyíké nínú odò, àbí lórí rẹ̀, àbí láàbẹ̀ òru, àbí lórí òfurufú, ẹ̀yẹ lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn yìí, ẹ̀wá jẹ́ ká sàn lápára. Bàbá sọ títí lọ́rùn bàbá òun àbò méjì wọ́n lọ́dọ̀ ọkùnrin ní kòtò. Wọ́n lé
ó ti ṣe ọ̀nà ọ̀lẹ́ òyìnbó. Ẹṣin tó ṣíwájú ìyẹn tó ń pè ní Nàìjíríà ọ̀lẹ́ òyìnbó. Ẹni tó pa ní station nínú ẹ̀sìn náà tó kọjá ẹni tó bá bẹ̀rẹ̀ ọ̀rẹ́ òyìnbó. Ẹṣin tó ṣe wáyé tó ń pè ní Nàìjíríà ọ̀rẹ́ òyìnbó. Ó ti ṣe ọ̀nà ọ̀rẹ́ òyìnbó. Àrà tó bá wù mí ni wọ́n fi mú kí ìlú ọ̀rẹ́ òyìnbó. Ẹni ọlọ́wọ́ bá gbé òun lọ́wọ́ lọ́wọ́ ní ọ̀rẹ́ òyìnbó. Ẹni kò ṣubú ọ̀rẹ́ òyìnbó. Ìgbẹ́ ìtútù ó máa ṣe adágbọ́ta. Ẹ̀mọ́ pàtẹ́kì ṣe òjò sáfẹ́ ẹni tó ẹ̀wò nígbà sí ààrùn ṣíṣe lọ́wọ́ nígbẹ̀ ẹ̀yìn ara wa. Àwọn èèyàn pọ̀ ẹ̀yìn ṣọ́pá mọ́. Ìjọba pàdé wà nígbà rẹ̀ ọjà rí bá fún wa. Àwọn àgbọ̀ ìrọ̀lẹ́ àkókò sọ́rí ìlú ọkùnrin tó ó sì wá lórí pẹ̀pẹ̀ ìlú máa ń ṣe gẹ́gẹ́ àgbèsì ṣe àmọ́ ẹ̀yìn ara wa. Bíbá ń ṣe ìwà àgbáwọ̀. Bíbá ń ṣe Let's